kú dédé àsìkò yìí akíkàbọ̀ sórí àkọ́tún ètò Aláyélúwà. Lórí ètò Aláyélúwà ni a ti máa ń gbàlejò àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ tí wọ́n ti balẹ̀ lápárẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjìrè lórí ìkànnì ayélujára SMY TV. Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi. A wà láàfin kábíyèsí Oníkòyí ti ilẹ̀ Ìkòyí níjọba àbílẹ̀ Ayédìrè. Ìlú Ìkòyí tó wà níjọba àbílẹ̀ Ayédìrè nípínlẹ̀ Ọ̀ṣun wà ní ọ̀nà tó lọ sílùú Ẹdẹ níjọba àbílẹ̀ Ayédìrè. Kábíyèsí ọba Afeez Bádéjì Àdìgún Akínmúyèrò Akínrọ́pò kejì ti wà lápèrè o. Kábíyèsí o. Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò yìí Aláyélúwà lẹ́tọ̀. Lórí ètò Aláyélúwà yìí a máa béèrè àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú kábíyèsí ọba Afeez Bádéjì Àdìgún Akínmúyèrò Akínrọ́pò kejì kẹ́ tó dápèrè àwọn baba ńlá yín àtìgbà tẹ́ dápèrè. Ṣùgbọ́n ká tó sọ kẹ́ tó dápèrè àwọn baba ńlá yín, èèyàn tí ò bá mọ̀ tán ìlú tí ó jọba lé lórí ọmọ ilé ìjọba àbí ká sọ páyé dayé òyìnbó ni. Irọ́ àbẹ́ẹ̀kọ́. Ẹ dákọ yín fáwọn ará ilé kábíyèsí kẹ́ mọ́ pa ń lóye àpè ló kọ. Ibo lẹ ti bẹ̀rẹ̀ ṣé ẹ gba iléèwé kọjá rí? Bẹ́ẹ̀ bá gba iléèwé kọjá rí, bó o lẹ ṣe rìn tẹ́ fi wá dápèrè àwọn baba ńlá yín. Adúpẹ́ Ọlọ́run bá mo kí gbogbo ara lé o. Orúkọ tèmi ni ọba Afeez Bádéjì Akínmúyèrò Àdìgún Akínrọ́pò kejì Oníkòyí ti ilẹ̀ Ìkòyí ní Àìdí local government ní ọ̀nà tí ó lè láti kúta mọ́ Ẹdẹ. Ẹ ṣeun, abími ní ìlú Ìkòyí ní ọgọ́ta ọdún sẹ́yìn sí agboolé Akínrọ́pò nílùú Ìkòyí. Bàbá tèmi ní Àsífátù Akínmúyèrò Àdìgún, màmá mi Amdalatu Olúfúnkẹ́ Àdìgún. Èmi ni mo jẹ́ bí ọmọ kẹrin nínú ẹbí wa. Bàbá mi oníyàwó kò sí ìyàwó kan lónìí. So lálìgbà yẹn ẹgbẹ́ bí ọmọ èké ọ̀dọ̀ bàbá kí n dàgbà. Mo lọ iléèwé AUD primary school tó wà ní Ìkòyí láàrin. Mo parí iléèwé mo tẹ̀síwájú. Mo lọ sí ayé ìgbà yẹn ẹ̀yàn kọ́mẹ́ntà àdọ́mọ́ sí ìgbà yẹn kó tó di power school. So modern school ni mo lọ, Baptist modern school tó wà ní Ìwó lọ́nà Olúpọ̀nà. Bàbókò ẹ̀ mo lọ sí Amadagan school. So bàbókò bẹ́ẹ̀ yẹn mo ṣe àwọn iṣẹ́ díẹ̀ torí èrògbà gbogbo ayẹ ìwé ọ̀rọ̀rùn tó o ti wà ní ìsìn ó ṣe jáàmù ní ó ṣe gbogbo ẹ̀ ní kò rọrùn tó ti ní ìsìn. So mo ṣe irú iṣẹ́ káàkiri. Mo gbé Ìbàdàn, mo gbé Ìlọrin, ètò pa lọ sí Èkó má para fi àdàgbé èrò mi kà. Mo ṣiṣẹ́ pẹ̀lú pé gẹ́gẹ́ bó ti bí kò rí sí mo ṣiṣẹ́ àkéré kò náà ẹ̀mọ̀ ọmọ ìkéré. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn oríṣi company. Mo ṣiṣẹ́ pẹ̀lú courier company wọ́n pè Tranes ó wà ní Gbàgádà. Mo ṣiṣẹ́ pẹ̀lú wọn. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn petroleum company Unipetrol. Mo ṣiṣẹ́ pẹ̀lú wọn. Mo ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé epo Unipetrol. Mo ṣiṣẹ́ pẹ̀lú wọn kó tó di pé ọmọ tí ó ṣe pé ẹbí kan àbí kékeré kan ní òkè mọ́ aráyè wọlé sí iléeṣẹ́ Elephant Cement ń gbòdì Lafarge. Ọlọ́run ṣe pé
èmi àtọ̀gá mi ni akọ́jẹ́ staff ní Lafarge elephant nígbà táwọn Lafarge rà ọ̀gá mi tó jẹ́ purchasing ìyẹn ẹ̀bí ahọ́ ẹ̀ má fọ̀ ọmọ Yíbò ni òun ni procurement manager wa èmi àwọlé síbẹ̀ àmì ìtàkọ́ jẹ́ staff gangan fún Lafarge lẹ́yìn àti wọ́n àti wọ́n abẹ́tẹ̀lẹ̀ tí wọ́n tí a company bá bẹ́tẹ̀lẹ̀ so ibẹ̀ mo wà títí mo sẹ́bẹ̀ láàrin bí ọdún mélòó kan wọ́n tó gbé lọ sí Ewékòró ní works so Ewékòró ni mo dé tàbí ní ààyè bàbá ńlá wá sílẹ̀ pé kí n máa bọ̀ ní 2009 ní December 2009 láti early December láti early 2009 tó bẹ̀rẹ̀ ìrọ̀gbà yẹn gbẹ pé wọ́n sábà jọba ní December 11 2009. kábíyèsí ẹ jẹ́ ká wò ó ọjọ́ 11 oṣù 12 ọdún 2009 lẹ dápèrè àwọn bàbá ńlá yín ẹ jáwọ́ ògbé ayé tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti lọ káàkiri àti wá sílùú Ìkòyí níjọba àbílẹ̀ Ayédùrè Ìkòyí tó wà lọ́nà Ẹdẹ níjọba àbílẹ̀ Ayédùrè nípínlẹ̀ Ọ̀ṣun bó lórí bó ní Ìkòyí sì jẹ́ gan kí ló pa ẹ̀yin àti Ìkòyí ìlú Ìkòyí nípínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ìkòyí ní ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan kí ló pa yín pọ̀. ẹ ṣeun gẹ́gẹ́ bí ìrìn àjò ọmọ bí Ìkòyí lẹ́ẹ̀kan sí gbẹ́gbẹ́ sọ bó tẹ̀ jẹ́ pé ìbílẹ̀ Abẹ́lára kúta mo gbójú lọ́dọ̀ ọmọ tó mọ̀mọ́ mi lọ́dọ̀ àbàgbà mi bẹ́ẹ̀ mo ti gbàgbó rẹ̀ tí mo gbà lọ́hùn ìlú kúta tẹ́ dákọ̀ ni ó fẹ́ mú mi béèrè ṣùgbọ́n ẹja máa bá bọ̀ náà. ok so gẹ́gẹ́ bí ìrìn àjò mo ní káàkiri gẹ́gẹ́ bá ti sọ mọ̀ pé Yorùbá ní ilé làbọ̀ sínú oko bó tẹ̀ jẹ́ pé ibi tí ọba gbé dáadáa kò lè dàbí kò lè gbèbè ọ̀rẹ́ dàbí ibi tí ẹgbẹ́ yà dáa tí wọ́n ti pẹ́ tẹ́lẹ̀ lọ́rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ mi káàkù ti kú ní lọ́wọ́ káàkù ti kú lé ẹni tó kú ti kú so rẹ̀ ọ̀fẹ́ láàárọ̀ nígbà so dẹ́ bàbá mi láti ẹ̀sìn sẹ́mi náà ti kú so bàbá mi kú 2006 kí tó wájú bá 2009 bàbá mi kú 2008 kí tó wájú bá 2009 so kì í ṣe nǹkan tí ó rọrùn pàápàá ṣùgbọ́n nípa àtìlẹ́yìn àwọn ìyá mi ti bẹ́ kó yìí àtàwọn ẹ̀gbọ́n àtẹbí Ọlọ́run ní kí kó nira jù ó àtìlẹ́yìn wọn àdó tí wọn bó sì jẹ́ pé àtàwọn olóyè tàti wà lẹ́tẹ̀lẹ̀ ẹ̀fọ́ sọ́kọ̀ gbọ́ ẹ̀ kò jẹ́ kó nira jù ó bẹ̀tì kò sí bí wọ́n láti orí challenges dandan tàbí sì gbọ́dọ̀ wà ó bẹ̀tì Ọlọ́run sí Ọlọ́run ká borí gbogbo rẹ̀ náà. bàbá àjọṣepọ̀ olówó láàrin Ìkòyí níjọba ìbílẹ̀ Ìṣọ̀kan àti Ìkòyí nípínlẹ̀ Ọ̀yọ́ àti Ìkòyí níjọba ìbílẹ̀ Ayédùrè nípínlẹ̀ Ọ̀ṣun. gbogbo tápẹ̀ kó pàwátá ọ̀rọ̀ bákan jọ ni wọ́n tí bá ń jẹ́ Ìkòyí bóyá Oníkòyí tàbí Olúkòyí ọmọ àbá kan náà jọ gbogbo apáta Ìkòyí tó wà ní orí local government lọ́yọ̀ọ́ ìbẹ̀rù buhari ṣe pátápátá gbogbo pátá àti ti kó ní o àti ti Jùmù ní o ní Kogi state àti ti Èkìtì ní o ní Ìkọ̀lé gbogbo ọ̀làjọ ọmọ ajọ́ ń ṣe àṣepọ̀ táwọn wá ara wa táwọn bá ṣe káàpìrà wa gbogbo wáta àjọ ń ṣàṣepọ̀ wáta kò sí yàtọ̀ láàrin gbogbo wáta ọmọ bàbá kan jọ gbogbo wa. Ìkòyí inú ìdáni sọ fún ìlú pé Ìkòyí nìkan lè tó kó mẹ́ta tó gun òtú Ìkòyí nìkan lè lú tó kó méjì pé mẹ́ta tó gun òtú Ìkòyí nìkan ní olú ìkòkú pátá pé ìtúpẹ́ta ògúlú tú wọn Ìkòyí àwọn akéwìjà pẹ́ta àdìbàdìpọ̀ tó nípa pé àájàkun lọ bàbá wa wájà àfẹlòmí ìjọba lórí wa àwa náà àbínúkò bẹ àlọ́dá ti wálẹ̀ tí kò fi pọ̀ nìyẹn àwa nìkan nílùú tí ń bẹ ní ilẹ̀ Yorùbá tó kó ìkò mẹ́ta tó gun òtú
Ìkòyí nìkan ni ibi kejì. tó gbọ́n bá túlù Ìkòyí rí bó lẹ ṣe débì ibì kan sá ni ẹ̀ẹ́rì débi àyíntà wà yìí. Bàbá ńlá wa tọ́sẹ̀ wà dó bí Olúláyé lórúkọ jẹ́. Tábà ní ogun bá mi gbọ́ ọdún rúgbó, ogun bá mi lọ́nà mo dúró ọ̀dàn, ogun bá mi ní pàlàpàá lókè tí mo dúró oṣù. Ọmọ gbélé gbígbẹ̀ gbé jù, gbé bàdàn gbà kí máa ní gbà wẹ́, gbé wò gbélé gbó, gbọ́gbà àgbà, gbé ti kúta. Ọmọ bọ́tí ọ̀tàn ṣe báyìí níbi ká gbé. Ọwọ́ àánú oríkì Ìkòyí, bàbá ńlá wa tọ́sẹ̀ wà dó Olúládé, oníjẹ́bẹ́, òní wọ́n kì bẹ́ẹ̀. Àbọ̀ sọ pé wọ́n bẹ́rí ẹ̀ ní ẹgbẹ́ Àbàdàn yìí, oyè biribiri wá Ẹgbẹ́kúta, wọ́n bẹ́rẹ̀ ládùúgbọ́n, oyè biribiri wá Ẹgbẹ́kúta, ọ̀sá pé wọ́n sàfúrú sọ ibi báyìí, bàbá ńlá wa gangan Olúládé, oníjẹ́bẹ́. Nígbà yẹn, láyé ìgbà yẹn, wọ́n jagun lọ. Gbà tí wọ́n èdè abá ti wàjà, àwọn àbúrò rẹ̀, àwọn ti jáwé lórí. Nígbà láyé ìgbà sì ni wọ́n jáwé lẹ́rọ ẹ̀tọ́ wájú jẹ́ kó lọ yẹ kọjú àrà ti dùn ọba, kò ní gbèlú mọ́, kò lè bá ọba gbèlú. Ni bàbá fi gbéra kó ní Ìkòyí ilé ní orí local government nígbà náà. Kò ní ìdí wọn ìdí ìmúlò ẹ̀kọ́ ìkàwé náà nígbà náà. So lẹ́gbà táwọn wí Ìwó, àwọn àṣàyàdì ọ̀nà bíi ìbàlọ́nà wà. Nígbà tí a bá débẹ̀ gẹ́gẹ́ jagunjagun, ọmọ ẹ̀ṣọ́ ìtàlójì ọ̀rẹ́ gba o, ọba méjì gbèlú o, wà lẹ́tẹ̀ síwájú. So bàbá ti wá ti rìn débi tí ibi kan náà pè ní Akan, ibi ojú ó sì náà pè ní Gbógbalẹ̀, ibi gbọ́dọ̀ gbà wọn sí ní ìbẹ̀lẹ̀ wà láìmọ iye ọdún. Gbogbo oríṣiríṣi àwọn ogun tó wà lẹ́yìn Yorùbá náà bá wá jà títí kò rí pé àwọn náà wá sọ wá di àsìkò rẹ̀ àbẹ̀tí gbogbo kò bá tàbí kébi o, àti ti Kó ní o, àti ti Oríire ní o, àti ti Ìkọ̀lẹ́kìtì ní o, àti ti Ìjùmọ̀ ní o. Kódà àwọn ọba mìíràn wà tó jẹ́ ọmọ ẹ̀ṣọ́ tẹ́ kí wọn ò jẹ́ Oníkòyí ni. Irú Olúpọ̀ ọmọ ẹ̀ṣọ́ ni. Irú Àfàjì tó wà ní Dúọ̀tìn ọmọ ẹ̀ṣọ́ ni. Irú Onífin tó wà ní Ayédè local government ọmọ ẹ̀ṣọ́ ni. So àpọ̀báyẹ kò pọ̀ káàkiri báwọn tó yẹ kíríbẹ̀t. Ọba tá à ń jẹ́ kò gẹ́gẹ́ pé Ìkòyí Oníkòyí náà jẹ́. So kò sí ìrẹ́pọ̀ tó dáa ó wà láàrin wa tí ó sì ìjà tó sì kan tó sì yẹ tó kàn láàrin wa. Kábíyèsí, tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú Ìkòyí níjọba ìbílẹ̀ Ayétìrẹ nípínlẹ̀ Ọ̀ṣun tí a wà nínú ẹ̀ yìí, tí a bá rìn lọ tí a rìn bọ̀, a rí wípé àwọn àgbẹ̀ ló pọ̀ jù nílé yìí. Kí ni ìlú ń ṣe láti rí dájú wípé àwọn àgbẹ̀ rí bá ti ṣe wọ́n rọ́nà gbégbà? Kí ni ìlú ń ṣe láti fa àwọn olókoòwò nídìí iṣẹ́ àgbẹ̀ mọ́ra? Ẹ ṣeun, ọlọ́kàn tí ẹ ṣàánú abáwá kọjú torí pé Ọlọ́run ní kí ilẹ̀ ọ̀pọ̀ láti bíi 1983-84 ní lẹ́nìkan ti wá pààyàn tó pé iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ sí orúkọ kọ́lọ̀ jẹ́ Bulldog International, ó wà lẹ́kọ̀ọ́ náà. So ló ti wá gbalẹ̀ tó pọ̀ títí tí ń dá oko ṣùgbọ́n ní kódà gbogbo àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ọmọ àtọ́rọ̀ skul wọn iṣẹ́ bẹ́ẹ̀ tán ṣùgbọ́n ẹ̀ ìyẹn náà ni àmẹ́tẹ̀lẹ́gbà yẹn Ọlọ́run sí ọ̀nà wa ọwọ́ ìjọba lóko nítorí káwa ìlú ó ṣe gẹ́gẹ́ bí ìlú àṣẹ ọ̀dọ̀ kíjọba ó ṣe làbẹ́ wọ̀n sí kọ́ bá ṣe torí bàbá ní tààlà àgbìn ẹ̀gẹ́ àgbàdo àgbìn ráìsì ilẹ̀ wa gba ráìsì ó bá gbọ́ ẹ̀ afárá kan odò Ọ̀ṣun ìlú pín àwa àti Ẹdẹ ní àlà odò Ẹdẹ ló pín èmi àti Èjìgbò lọ́la ní ọ̀ṣùtẹ́dù odò Ẹdẹ ni odò Àìdán ló pín àti Kúta láàlà. So dábàá bá rí pé odò yìí wá ká ni kò sígbà tí wọ́n fẹ́ dákú bí wọ́n kó dá ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kódà lè bá dẹ̀lú kíbi àwọn ìwà àbíta wa dákú lọ́dọ̀ wa lẹ́yìn ìjọba wọ́n ṣàánú wa kọ́ bá tó ọ̀nà sí torí bá ṣe kó ní wọ́n ṣe nǹkan tán ọ̀nà náà sáwọn fi gbà ọ̀nà ni wọ́n gbà tí wọ́n fi kó débi tí wọ́n kó lọ. So ọ̀nà wa yẹn kọlọ́ba kódà láti ayébáyé táwọn àgbẹ̀gbọ́júmọ̀ náà bá wá ti ń fi ọkọ̀ àdá arúgbó tá fi julẹ̀ dé Ẹdẹ ọ̀nà wà ń bẹ̀ pé ó tó ti pẹ́ ṣùgbọ́n Ọlọ́run láàbí ọdún márùn-ún abẹ́fà nísìn ọba wa tó wà ní Kúta bàbá wa Bákámá Òdúdè Ọlọ́run lù pẹ̀lú wa Ọlọ́run lù bíríjì tó pín àwọn àtẹ̀dẹ́ ńlá àwọn sọ́jà wọn bá ní ṣe
wọn bá ní ṣe apá kan bẹ́ẹ̀ wọn rẹ pé ṣùgbọ́n bí dàìfàsọ̀lọ̀ jẹ́ ó tún rọ ọ̀nà wa sẹ́dẹ̀ ó rọrùn àfẹ́ tìmọ̀lẹ́dúgbà kọjá lọ́gbà tó lọ jáde sí abiri ọ̀nà kan tí àtẹ́dẹ́ àti kòyí àti kúta ní tó jáde lọ sí ìjẹ́ pé ó lọ jámádàn ọ̀nà nìkan náà ni ọlọ́sàlùwà àti bẹ àwọn ìjọba lórí ẹ̀ ti pẹ́ ọlọ́sàlùwà kọ́báni ṣe. àmín. kábíyèsí ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọmọ kóòtù òjìrì pàápàá jùlọ àwọn ọ̀dọ́ lórí ìbọ̀wọ̀ fún àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá? ọ̀rọ̀ alẹ́ béèrè yóò ọlọ́sàlùwà torí wípé ìjọba wo kò sì ràn lọ́wọ́ lórí ẹ̀. lọ́nà wo àbí adé ńlá gùn ìyẹn ni ò jẹ́ tó tún ṣe ìjọba òṣèré lórí ẹ̀ rí pé láyé ìgbà kan rí lọ́ọ̀lọ́hùn àbá wa sọ́gbà náà pé àwọn kan tó wà lórí ìjọba wọn ni wọn sọ́gbà náà ti ọwọ́ wọn ba ìjọba pé ẹ̀yin ọmọ ọba tẹ́lẹ̀ mọ́ lágbá lórí wa ó wà nípa ìjọba àfojú rí mẹ́wàá àkàrà àwọn olóṣèlú wa gbà náà wọn lọ sọ́gbà náà bàbá wa wó lọ́wọ́ wọn lọ sọ́gbà náà pé àfojú rí mẹ́wàá láti gbà nìkan tí ń bàjẹ́ díẹ̀ lórí àṣà ìṣe àtìlẹ̀ Yorùbá. lérò tí ni o bàbá. láti gbà nǹkan tí ń bàjẹ́ díẹ̀. lérò tí ni o kábíyèsí. bẹ́ẹ̀ ni ẹ̀bá nǹkan bàjẹ́ díẹ̀ torí ẹ mọ̀ pé bí a ti wà yìí tá a bá ní parọ́ tá a ní sìnkì tá a sọ̀ lára wa àmọ́ ọba tó jẹ́ ọba ìbílẹ̀ oríkì wà lóṣìṣì oríkì ilẹ̀ wà táwọn ọba kan tẹ́ pé àwọn ọba àjìnlẹ̀ ni gbogbo àmọ́ wọn Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Aláàfin Ọ̀yọ́ gbọ́n àmọ́ ọba yẹn àmọ́ ọba àgbàlódé tá a nípa ọ̀tá àyẹ̀sí kìlá ara wa àmọ́ wọn àmọ́ lára wa wọ́n ní èkìdáyé lásàdé àpòmú gbogbo kákùnrin náà ó káfíń ọmọ jẹ́ nǹkan ọlọ́sàsànù wa tó nípa ọ̀rọ̀ pé gbà yẹn pé ẹnẹsẹ sọ pé banditi àwọn kan wà kankan sátúbẹ̀sà tí ejò bá rìn pọ̀ àìpọ̀ níjọ méjì níyà tí àwọn òkúta eré tí gbàlú ń bọ̀ lẹ́yìn rẹ̀ tá a tún bẹ́ẹ̀ tá a bá fẹnu ṣọ̀kan tá a fi mọ̀ sí kan ṣé kí ló lè ṣe gbọ̀dẹ́sìn nígbà ayé gbà yẹ wọn ò dìfá ni tá a lọ tọ́ sí nígbà tí wọn ò dìfá táyé dáa ẹni tó wá jẹ́ àkọ́bí ọba ni wọ́n pè lárẹ̀ mọ́ òun náà pàṣẹ sórí ipò ọba rẹ̀ tí ọba kú ẹni tó bá kú dọ́kẹ̀rẹ̀ ló kú náà pàṣẹ rẹ̀ pẹ̀lú gbàgbọ́ náà kó ìtò di pé wáyé ti bíbá dojọ́kùnrin ni wọ́n ti mọ gbogbo ìṣe ìwà tí ó hù lórí oyè ó ní ma fi kọ́ tó náà mọ̀ jayé ni ẹni kẹtọ́ fẹ́ ṣe nígbà tó yá tó di pé síbẹ̀ nígbà tí à ń yanra wá jẹ nígbà tó bá yanra jẹ pé à ń gbéra ga pé àfẹ́mi ó di pé ṣé ìwọ nìkan bá rẹ bí ni bàbá ló bí mi náà ẹ̀tọ́ tó ní èmi náà ni olórí iṣẹ́ ńlá ni ẹ̀tọ́ bá jó lórí iṣẹ́ ńlá ni ṣùgbọ́n wà pé tí ó yá sáwọn ẹbí yòókù ló fi di pé ṣé bàbá ìwọ kan bá rẹ bí ni bàbá tó bí lèbi náà ètò ọwọ́ èmi náà wà bẹ́ẹ̀ nìkan nígbà tí ó dàrúbọ díẹ̀ nù tó dàrúbọ díẹ̀ nù nígbà ọ̀yá nígbà yẹn náà ètò ìdọ́gbọ́n wọn á dífá wọn á kí babaláwo wọn á kó dífá nínú àwọn ọmọ òye o tà nífá mú kò í ṣe kó ní kankan kò ní èdè kó ní kankan yóò fi sọ pé nígbà yẹn wọn fi sọ pé wọn fi ọjọba ọwọ́ àwúre lórí fẹẹ dà sọfọdọ lọba ni torí nígbà pé ẹgbẹ́ ìjọba gbogbo òlù náà máa sìn gbogbo òlù náà máa sìn torí ẹ̀ṣọ́ lọ́sùn lẹ́sẹ̀ òun lè ṣe mo ti bu ẹ̀kú sí mọ́ nígbà náà lèṣù dábàá náà torí agbára ẹ̀ ọ̀sọ̀nù ẹ̀ẹ́dẹ̀ bá gba ẹ̀ náà lé wọ́n fún ẹ̀ lágbára yìí wọ́n àti bá wà ní pẹ́ bí oṣù mẹ́ta yẹn táwọn kan lọ́mọ nísì gbogbo alágbára lọ́rọ̀ tó sì yàn níbẹ̀ gbogbo agbótọ́ kí tó yẹ kí oṣù gẹ́gẹ́ bí ọba pẹ̀ pátá ni wọ́n ṣe ní pẹ̀bí yẹn fún oṣù mẹ́ta yẹn àmì ìgbà máa lé tó fi pé ó tó ẹ̀ wọ́n kọ ìtàlú gbogbo ẹ̀ wọ́n ṣe ṣùgbọ́n nísì mo ti rí nísì Ifá nísì ọ̀fẹ́ dọ́là ni
ẹni gbé sáré ẹ̀ nísìnyí. kábíyèsí ẹ̀yin náà mọ̀ tún sọ pé bó ti rí nìyẹn pé dọ́là ni bó ti rí nìyẹn dọ́là fáwọn ní fáwọn nísìnyí ẹ̀dọ́ wà lówó lọ kò lè jọba. sóyọ́ máa rí bẹ́ẹ̀ lójú ẹ̀yin kábíyèsí. kò rí bẹ́ẹ̀ nígbà tí ìjọba ti sọ́dà bẹ́ẹ̀ kò ní sábẹ́ sí ìjọba sọ́dà bẹ́ẹ̀ àwọn ọmọ ọba náà sọ́dà bẹ́ẹ̀ torí nísìnyí ká pé akẹ̀tì ẹ̀gbà yìí pé bàbá tó jẹ́ ọba olókùnrin mẹ́rin márùn tó kà dàgbà tó sì bímọ tiẹ̀ tó fẹ́ sí pé a kó kọ wọn lọ amú odó síbẹ̀ àyùkú bá ń sìn síjà lẹ́sì ṣùgbọ́n nísìn ẹni tí ọba ọ̀kan rárá pàápàá tí ìkẹ́ ẹ̀ sọmọ ilé ọba wọ́n fẹ́ jọba tó àti ló lọ tó máa ní òṣèlú then òṣèlú ẹ̀yìn rẹ̀ wò nísìn nígbà ayé dáa ìyálóde ọba ní ohun àtọ́ba wọ́n jọ máa forúkọ rí wọ́n jọ máa sọ̀rọ̀ wọ́n jọ máa ṣe gbogbo ẹ̀ bó wọ́n tún ṣe bó wọ́n ṣe gbogbo ẹ̀ nísìn ìyálọ́jà ní sínú ìyálóde torí pé ọjà ní èrò wá òdìbò èròsìnà òdìbò àwọn oníbò èrò náà fẹ́ so wọ́n ti gbé ìyálọ́jà gàbó ìyálóde ìyálọ́jà pé oyè tí ò jẹ́ kankan ní oyè ní. nígbà yẹn tí ò jẹ́ kankan ní oyè pé ok wọ́sàdì wọ́n tiẹ̀ máa mú ìtọ́jà tó bá kó wá tó máa tọ́lọ̀ máa jábọ̀ fún ìyálóde tí a jábọ̀ fọ́pá ṣùgbọ́n nísìn ìyálóde ìjọba lọ ìyálọ́jà ojú kójú ìjọba lọ ká má sọ ìyálóde mọ́ so bí nǹkan dàrú díẹ̀ nù ó ti wá bàjẹ́ bíi pé ọlọ́ba kan ló lè tó. bàbá kí lẹ́yìn orí adé ń ṣe láti rí wípé ìṣọ̀kan wà láàrin ẹ̀yin lọ́balọ́ba àbí ìjà gbangba ẹ̀ mọ̀ lágbà. ṣe rí kọ́lọ́ ṣàánú wa ni o wàhálà wà lóyún tẹ́ wí o ó ká ló máa jẹ́ nǹkan ẹ rí i pé ọmọ tán bí ní 30 ọdún àbọ̀dún 5 sẹ́yìn nísìn nílẹ̀ Yorùbá kò lè mọ̀ tán Yorùbá bàtà wà skul àkọsórí wa Ọládìgbòlú ọba Aláàfin Ọ̀yọ́ ọba láti Fọbájẹ ọba Alágbàdá afáwọlé Kọ̀dàkùn ọba Alágídéwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ̀ ojú ọkọ̀ ọ̀bọ̀kúnbá Sàlámì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà náà wọ́n jẹ́ ká mọ̀ tán Yorùbá wọ́n jẹ́ ká mọ̀ ẹ̀tàn pè lọ́ba wọ́n jẹ́ àmọ̀ ẹ̀tàn pè jóyè wọ́n jẹ́ àmọ̀ ẹ̀tàn pè baálẹ̀ ìtumọ̀ ẹ̀ jẹ́ ká mọ̀. ṣùgbọ́n nísìnyí torí èmi ju ìwé ojú mi wọ́n dá ìwé Yorùbá wọ́n dá dúró wọn ò ti kọ́kọ́ skul mọ̀. wọ́n ń kọ́ o. láì mọ wọ́n ti dá dúró láì mọ iye ìgbà láì mọ iye ọdún òyìnbó kọ́ mọ́ wọ́n sì ẹ̀rọ pàṣẹ bẹ́ẹ̀ báyìí ni kódà history ní ètò tó ẹ pé yọmọ sọ pa ìlú kọ̀ọ̀kan wọn àjọ wọn kọ́ mọ́ ọmọ 30 ọdún sọdún 5 sì sìn ẹ lè béèrè ìtàn Yorùbá tí rí orí táìtì tí ń rí ní sì rí ní ọ̀pọ̀ wọn fèkì ni torí wípé nígbà tó bá ti tí ìjọba ti sọba tó lè sọba di ọba àjọba ẹ̀tọ́ alówó lọ tàbí tí yóò fún ọ ní èrò tó fi jẹ ọba owó tó lọ́rùn làwọn èèmọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀tọ́ olùlọ́tọ́ ìjọba wọn kàn ní ìjọba rí. síbí ìjọ àwọn ọba náà ń pè lọ́ba níjọba. bó ti rí nìyẹn bó ti yẹ kó rí nìyẹn mà kó rí bẹ́ẹ̀ ìṣe ọba náà pè ní ìṣètọ́jọ ọba náà pè níjọba ìṣètọ́jọ ọba náà pè níjọba ṣùgbọ́n nísìn kódà tí a bọ̀ lókà gọ́ọ̀mẹ̀ntì ọba ò lè sọ pé òun tó mọ́ ká mọ̀ sọ kásílọ̀ mọ́ torí ní àdúgbò mi kásílọ̀ kan ọba mẹ́rin lè wà ní ọ̀ndà rẹ̀ tó yẹ kó sì lè orí wọ́ọ̀dù kan ní wọ́ọ̀dù kan ọba mẹ́ta mẹ́rin lè wà ní wọ́ọ̀dù kan so so sí ẹ̀dá bẹ́ẹ̀ sọ fún kí kásílọ̀ kan sì wà bẹ́ẹ̀ tó sì ìwùjọ́ àmọ́ jábọ̀ wípé àyẹn gbóná fẹ́ pátá wọ́n àmọ́ bá ọba ni. ọ̀rọ̀ ọjọ́ mi nù ọ̀rọ̀ ọjọ́ mi nù ń jọ abátún láǹfààní láti wá fọ̀rọ̀ wá lẹ́nu wò a máa sọ̀rọ̀ lórí àwọn àwámì tí wọn láwọn ọba àgbà náà wù tó jẹ́ ká sẹ́yìn ọ bọ́ sọ́wọ́ ìjọba gan tó jẹ́ pé ìjọba ló wá jẹ́ apàṣẹ wá ọ̀rọ̀ ọjọ́ mi nù kábíyèsí. Bákàndé gbọ́ dídí sọ fún ọ ẹnìkan èké ló pò bàbá rẹ̀ ẹnìkan èké ló pò bàbá rẹ̀ àwọn àgbà ìjọba yẹn níbo lẹ bàbá wọn bó lẹ ya wọn ṣèbí lẹ àwọn ọba ilẹ̀ wa tá a jọ abalẹ́rẹ́ ni wọ́n fi ń dábí sèlú. òfin mọ̀ ti wà báyìí pé ìjọba ló ní gbogbo ilẹ̀ pátá Land Use Act. níta sọ náà nìyẹn ṣùgbọ́n síjọba lórí ilẹ̀ síjọba ló dá ìlú kọ̀ọ̀kan tó ṣe síjọba ìjọba dá bẹ́ẹ̀ sí síjọba dé bá bẹ̀ ni. ọ̀rọ̀ ọjọ́ mi nù ọ̀rọ̀ ọjọ́ mi nù tí wọ́n fa kíkí o. ìjọba ló lẹ ilẹ̀ ẹbu. kábíyèsí àwọn ìjọba mọ̀lẹ́ gbọ́n tá à ń wí. kólébà àmọ́gbọ́n la fi ń sọ àmọ́gbọ́n la kólébà fún ọba lọ́wọ́ rẹ̀ lọ́la fi ń sọ. ọ̀dà kábíyèsí
ẹ̀yin àtàwọn olóyè yín bò ní láàfin ká tó máa relé wa lónìí o. ẹ ṣeun ẹntì ọbẹ̀ kàmá ni pé gbogbo tá a pè olóyè pátá bẹ́ẹ̀ni lọ́dọ̀ ọba ẹntì olóyè àsọba ni bẹ́ẹ̀ pé president ọ̀yàn minister ṣé wàá yàn tẹ̀ minister sà so possible. kò possible sà kò possible. àbí gọ́fúnà fẹ́ yàn commissioner ṣé wọ́n yàn àwọn ọ̀tẹ̀ ní commissioner. so ìdí tí ọba bí àsọ ni pé ilé ọ̀kan ni ó mú èèyàn wá ṣùgbọ́n tí ọba bá rí pé kò wù ó lè sọ pé wọn ò fẹ́ lé wọn lọ mẹ́lẹ́mí wà torí olóyè àtọba nájọ́ máa ń ṣe ìlú àwọn wọ́n jọ gbé ìlú arúgẹ ni wọ́n jọ pé ọpọlọjọ tí wọ́n fi mọ̀ bí ló lọ síwájú àárín olóyè àti ọba ọyẹ kó gún dáa ní lọ́dọ̀ ti mí ọlọ́ba mi ṣe àwọn olóyè mi àní wá gún dáadáa kò sígbà tí mo pè wọ́n tí wọ́n dá mi lóhùn. ẹ kò ṣe ẹkọ àtàrọ àmọ́ bẹ́ẹ̀ ti bí báyìí láàárọ̀ ni bàbá mi ń jí wá ṣùgbọ́n ọwọ́ lẹ́nu lórí bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ fún tó ní kí n tètè má gbọ́ máa gbà sọ mi ó ní òtí ya mo ní kẹtì ya mo ní ọpẹ́ díẹ̀ má bàa pẹ́ ó kọ́ mi ní Alhaji Rabiu Akérọ́pò Olúkòyí Abọ́bakòyí. ẹ ṣeun. èmi ni Awóníran Fatai ó sà ti ìlú Ìkòyí. èmi ni Ráfátù Ìlúnkẹ́ Ìyálóde ìlú Ìkòyí. kábíyèsí o èmi ni honourable chief Ajani Kilani akọgun òfin ìlú Ìkòyí kábíyèsí o. tí o orúkọ tèmi ni Adékúnlé Sẹ́miu Akíntayọ̀ èmi ni Basọ̀run tilẹ̀ Ìkòyí. kábíyèsí èmi ni Júmọ̀ Adé Olúọdẹ Ìkòyí. orúkọ mi ni ọmọọba Taofik Adégbòye Olóyèdè tí mo jẹ́ gẹ́gẹ́ bí ọkọ̀ fún bàbá wa Oníkòyí. kábíyèsí ẹ ṣé o ẹ bá kí olórí láàfin pé ẹ bá ti déyẹ̀wò padà adúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn olóyè láàfin Oníkòyí tilẹ̀ Ìkòyí níjọba àbílẹ̀ Ayédèrè lọ́nà tó lọ sẹ́dẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun adúpẹ́ o adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí àjọṣe tó tòní. Olóyèdè Taofik Adégbòye. adúpẹ́ lọ́wọ́ ọmọọba Olóyèdè Taofik Adégbòye lágbára Ọlọ́run á pàdé láyọ̀ Akíntayọ̀ Àlàbí láyàwòrán gbogbo àwọn olóyè tó wà bí náà ní akípatà porongodo ìpàdé tó tọjọ́ mi o tá a máa mú orí adé míì wá sórí ètò Àláyélúwà níkànnì SMY TV ẹ máa subscribe sórí SMY TV kẹsì máa bá wa pín ká ire o.